Osa. Osa baba. Aja salawa. Báwo ni gbogbo kan? Adúgbò fọlọ́ bàbá. Káàbọ̀. Yíyan ṣé ti rí Osa ní London nìyẹn o. Ẹ̀sìn abẹ́rẹ́ ni sẹ́yìn là. Mo wà pẹ̀lú ẹ̀gbọ́n mi báyìí. Osa. Mọ́tò tó gbogbo ti lọ, ó ti ń bọ̀ ǹsìn. Ó ti ń bọ̀ ǹsìn. Ẹ jẹ́ ká ọ̀rẹ́ ká torí òtútù. Sorry. Báwo ni jọ́ yàrá? Osa. Ọlọ́run ò tó bẹ́ẹ̀. Everybody's ready. Mo ló wà. Dáadáa wà. Mo mọ̀ bẹ́ẹ̀ ká bá dé ká máa béèrè ìjọpọ̀. Báwo ni? Ọláyà ayẹni. Ayẹni. Mo ṣe ń wo pé ṣẹ́ẹ̀rì sọ́nà ìgbó ní mo ṣe ní ìwà ayẹni ẹ̀pẹ̀lẹ́ ọ̀gá èèyàn ńlá ọ̀gá nígbàdé ẹ̀wà lè sọ fún pé Ayọ̀já mi ẹ̀yìn náà ẹ̀ lè pè mí tó dá báyìí. Àbẹ́rẹ́ bóyá la yóò fẹ́ pariwo ni. Gbàtà tí sọ̀rọ̀ tó dá Ayọ̀já mi mo ní ẹ̀ṣá àdákẹ́ báyìí. Àbáyọ ọmọ tí ṣe rí. Àtọ́wà á kò kú ọrùn mọ́lẹ̀ tó ń gbèsè pẹ̀lú ọ̀rùn. Àbáfẹ́ ló kọ ni. Pé kí wọ́n sọ pé òun ló bú Barrister. Ọmọ Ọ̀yọ́ ṣe ìdẹ̀lá wa, o lè mọ bú bàbá ká mọ̀ fún ọ̀nà. Àtàrí fún ẹ lóhùn ní ilé ìṣẹ́. Pé òun bú òkú ọ̀rùn wọ ọdún bí àpá. Wọ́n á kò kú ọrùn mọ́lẹ̀ tó ń gbèsè pẹ̀lú. Ẹgbẹ́ ti ya wèrè. Inú kéwù tó ké ṣé wọn sọ fún ni pé òkú tó bá ti kú káyọ̀ ní náà. Kò make sense náà. Kò make sense rárá àtọ́.
ohun yóò tó kù bá sí ó ti kú ẹ ká mọ ṣàdúrà fún ni ọ̀rọ̀ àwọn ẹ̀ ń lọ ibi tó wà yẹn àwọn ẹ̀ máa kú yọ kan. Eléré ẹyọ kan tó yàrá tó promote Islam. Eléré ẹyọ kan tó promote Islam yẹn. Bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ló bá wọn promote Islam. Kí là ń bóró ẹni tó ti kú fún? Ibi tó wà yẹn àwọn ẹ̀ máa lọ bẹ̀ ẹjọ́ kan kò ságbára yóò ta ní kò sóògùn tó ga ní àkùnjọ kan náà ni. So ànídìí àti bú òkú ọ̀run. Ó dùn mí gan. Ó tó ń lérí pé ọ̀rọ̀ tó ń sọ yẹn o. Òun ò ní apology fún o. Kọ̀dọ̀ sẹ́ni tó lè fún o lè sì lórí ẹ̀ mọ́ ní. Bàbá wa torí Ọlọ́run. Ẹ bá mọ̀ sọ fẹ́ ṣe ogun náà lè wá ní tó tó yẹn àbí kúrò náà lè wá mọ̀ á fún ilé sí o pẹ̀lú respect láàbì fún yín papọ̀ láì gbìyànjú yóò tó dùn sí i gbàgbà ẹ̀ṣọ́ ọmọ àlẹ́ yóò sì ṣe kúrẹ́ àwọn fídíò rúbà àmì tá a bá lé ayé bẹ́ẹ̀ bá ṣe ohun tí yóò dá sọ fún ohun tó ṣe yóò dá a gbọ́dọ̀ bẹ̀rù kó lè pa wá tàbí kó lè sẹ́nìtì àti Ọlọ́run ti kọ́ pé wà kọjá owó lẹ́kùn yẹn ṣé owó lè yẹn ní láyé àsọ̀kọ̀ àti ìdíta fi ń bẹ̀rù ká kú àbọ̀mọ́lá àti ìbìlà àgbẹ̀ ẹnìkan ló ń fẹ́ pa wá ká mọ̀ bẹ̀rù Ọlọ́run nìkan tó dá alùpùpù tá mọ̀ bẹ̀rù Barrister ọ̀dí ẹ̀sìn ọdún yẹn mọ́ jára nkẹ́ mo fọlọ́ ń gbọ́dọ̀ fún mi wàláì tàmáìsì wàláì mo fọlọ́ ń gbọ́dọ̀ gbogbo tí bàbá yẹn sọ kí ẹsẹ̀ kó tó kọjọ́ mọ̀ yọ́ ti tàbí kọjẹ́ nídìí o gbogbo tó sọ nù orin ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní nígbà tá a ní wákàtí kan péré láti kó lọ sí Ìbàdàn tá a gbé mọ́tò sọ́nà a gbé mọ́tò fẹ́ni tó lè sáré ó fi ogún ìṣẹ́jú ó fi dé Ṣàgámù a ní mọ́tò yàn sáré tó kọ́ padà sékù fẹ́ dírà ó ní kíá ìṣẹ́jú lógójì ó ló kó ogún ìṣẹ́jú péré àwa gbé mọ́tò fẹ́ni tó lè sáré pé kí ó fi ogún ìṣẹ́jú rìn láti kó lọ sí Ìbàdàn àti ẹ̀bẹ̀rù eré àsàdójúgbólẹ̀ ogún ìṣẹ́jú tó kù yẹn òun ni Buhari tá a gbé fún pé kó sáré tó Nàìjíríà sí láàrin ogún ìṣẹ́jú àwọn ọba Nàìjíríà jẹ́ ó ṣe rí nìyẹn bàbá ogún ìṣẹ́jú tó kù yẹn òun la gbé fún Buhari pé kó tó Nàìjíríà sí kò pọ́sibú express nìyẹn kò lè yá yọ lè parí Nàìjíríà pápátá ní Nàìjíríà òfin ó ṣe rí nìyẹn tó Barrister ti sọ ń pa ẹ̀ kó tó kú látọjọ́ tó jìnnà táwọn mọ̀ kó lè ṣẹlẹ̀ báyìí ṣé kò ṣẹlẹ̀ ń sìn owó àfáà kan wá fẹ́ lóko ọwá kí Barrister mọ́lẹ̀ ẹni tó ti kú ọwá gbèsè pé ẹ̀fọ́ kó nǹkan fẹ́ parun lójijì. Ìgbà tó wà láyé mo lòun wà. Nígbà tó bẹ láyé sí kan tó bẹ́ẹ̀ nígbà tí Barrister ń bẹ láyé àfáà yóò tó bẹ̀ kó bú Barrister wà láyé yóò jáde láyé jọ yẹn àti pé pàápàá àfáà yẹn gan mọ kéwú tó Barrister Barrister súnmọ́ lọ́hún kéwú gan tẹ bá mọ Barrister lójú tẹ bá bọ bàbá yẹn lọ́wọ́ ọwọ́ ẹ̀ dàbí ọwọ́ ọmọ tuntun ni wàláhì mo fọlọ́ ń búra ẹ wúrọ àwọn bàbá àwọn aláìsàn kí wọ́n sọ̀rọ̀ ń pa Barrister inú yẹn dẹ̀ ń dùn wọ́n wá kí mọ́lẹ̀ wọ́n á ń bu wọ́n á ń jára nkì. ẹ bọ́ síwájú ẹ bọ́ síwájú. ẹ jẹ́ máa pè wọ́n fà. ọmọ máa bá wa ẹ jẹ́ àrẹ jẹ́. wọ́n jọ máa ń ṣe magic láti àjọ̀nú yẹn ó máa kú ẹrù kò ti kú kò kú o tó yẹ kó lè kú sínú ọkọ̀ yìí nísì tí ò ní mímọ́ tí ò ní ṣe nǹkan àbí wọ́n parọ́ ni bàbá tẹ́mọ̀ sunkún pé wàhálà dé kò kú o. idán àwọn idán gidi ni o ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa sọ fún yín pé wàhálà ti dé o ti kú o bọ̀ wọn ni jẹ́ nìkan kan mọ̀ o ní 1,000 naira lọ́wọ́. wọ́n mọ̀ gbókù ẹ̀ lọ irọ́ nípa wọ́n jẹ́ mọ́ ni o idán ti wà ti pẹ́ irọ́ nípa o tí ò ní mímọ́ tí ó ti wú sí tọ́kọ́ máa gbókù wọlé báyìí tọ́wọ́ ti lọ tẹ́lẹ̀ gbogbo ní ojú ẹ̀tí kó fún mi. ọ̀yọ́ tó ní ìpadà ni. ọ̀tẹ́ burúkú. ọ̀tẹ́ ní burúkú. ìbọ̀lẹ̀ yìí wá dé sí tẹ wá ń fẹ́ aṣọlé ayé di ayé múlẹ̀ ayé le koko tó bá yẹn. àdìdì àti múlẹ̀ ayé le tó bá yẹn. ẹ wo ọmọ kí ló kọ ọmọ tó ń kọrin mùsùlùmí Oríyọmí yẹn. ọmọ ń gbádùn Oríyọmí yẹn bàjẹ́. ọmọ yẹn máa ń sọ àwọn ọ̀rọ̀ tó dáa. èmi sọ pé orin máa ń já wa sí bí nǹkan ṣe ń lọ ní. ó ní ọjà láyé àná ná tán ni ẹ̀dá ò lè ná lé ayé tán. ó ti wá múlẹ̀ ayé koko ìwà tẹ̀sí ló yẹ kẹ̀dá ó ní ipò ayé àpàdà wá tán Oríyọmí mo wáyé mo hàn náà ògo tí mo ní ti tàn ayé ń kí mi wọ́n ń kí mi tán wọ́n ní mi ìsẹ́ni táwọn lè tàn wọ́n ló kìkì mi tó sì máa tàn ẹ wo bó ṣe kọ́ nìyẹn lọ ẹ wo ọmọ yẹn pẹ̀lú ọpọlọ tó lágbára kọ́mọ́sẹ̀ burúkú ìwọ kan wá dé sí olórí ọ̀dà wọ́n sáwó wọ́n ṣe kíní àwọn bá bá tiẹ̀ ọ̀sáwó àwọn bá bá tiẹ̀ tí ọ̀sáwó. irú àfa àwọn náà máa ń ní kòkò ńlá lẹ́yìn. irọ́ nípa àrùn ọ̀rọ̀ àfa yẹn pa àwọn bá bá tiẹ̀ ọ̀sáwó ìwọ ọmọ gbogbo ọ̀fọ̀ tó ń pa tó bẹ́ẹ̀ lórí stéèjì ó kí ọ̀fọ̀ bọ́nu ó tó àmọ́ ní Barrister yẹn kọ́ ní orin yẹn dán lẹ́nu ẹ̀ tán ó mọ̀ tán àgbàlagbà láìsọ ọmọ kékeré ó dẹ̀ fẹ́ bá tọ́mọ ìrìn àṣà látùn yẹn jẹ́ ni
ẹ wo iye tí ọba ọmọ gbọ́mọ ẹ ṣe pé tí ìbá ikú mọ sáré gba ní ojú ẹ mẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ pọ́ mọ ẹ ohun tó sọ sí lẹ́nu ní sọ jáde. wọn lòun ló fọ ní topic. ó sì ní mọ bú ẹni tí mo ń dùn mí ni pé àwọn àfa yẹn ó tọ́ mi sọ pé àfa àgbọ̀dọ̀ bá àfa jà wọ́n ń kọ́ wa ní nǹkan ká mọ̀ sí ká ká mọ̀ sí torí kéwà àti Quran a fi ń tẹ̀lé ara wa ni nígbà tí wọ́n àfa kẹ́ ń sìn àwọn àfa yẹn náà wọ́n ti pé yẹlẹyẹlẹ mọ́sùmọ́tò ti pọ̀ jù nínú kí dáṣọ mi lọ mọ́sálásí mi lọ sọ́ọ̀sì dé gbogbo mi mógún gbà mí jẹ mógún àwọn bàbá mi tẹ̀lé mi tí mo dẹ̀ já nà ọ́ ẹnìkan Ọlọ́run sọ pé ká mọ̀ sí kíní kan Ọlọ́run ní ká mọ̀ ṣiṣẹ́ ni àfa àti oníṣẹ́ kankan tó jókòó tó sínú tó ní òun ṣiṣẹ́ àfa tó wá ń tẹrú mi tó ń tẹ yẹn rìn tó wá ní Olúwa ní sọ fún ọ pé àfa àti ọmọ béèrè pé ìyá mélòó ni ìyá rẹ ní ìyàwó mélòó bàbá rẹ ní wọ́n ṣe mọ̀ nínú yẹn rìn tọ́tẹ̀. wọn àkọ́kọ́ tọ́tẹ̀ pé wọ́n wá ẹni tí mo ṣe ń sọ fún yàn kan lé nìyẹn pé brainwash ni náà wò lè ṣe wọn ní kọ́kọ́ ìwà ohun àkọ́kọ́ rojọ́ náà wọ́lọ́kọ̀ rojọ́ tó ṣẹlẹ̀ wọ́lọ́fà rẹ̀ sí rìn tó bá délé àfa yóò kọ́ dà ní ìṣòwò yóò wá ní tó ń bá ti ń já ní ọkọ̀ mọ́ sọ tó bá tẹ yẹn rìn tán ní ọmọ pé ìyàwó mélòó bàbá rẹ ní wọ́n á fi ìyàwó bàbá mi ní ìyàwó mẹ́ta á ní tààrin yẹn ìyálé ni ìyá rẹ àbí ìyàwó kú. ìyàwó ni babaláwo. irọ́ ni o then wòlíì máa dédé dúró wòlíì yóò ní níbi èyàn bí 20 èyàn bí 30 èyàn bí 50 dúró èyàn bí 100 ó wá ní ẹ kí hallelujah inú ní Olúwa ń sọ fún mi pé arábìnrin kan bẹ́ẹ̀ ń bí báyìí òun àti ọkọ rẹ̀ jà kó tó kó lé láàárọ̀ ìṣe ànírẹ́ nínú èyàn bí 100 èyàn sáànírẹ́ nìkan tó máa tọkọ rẹ̀ tí wọ́n lura wọn débẹ̀. àwa tẹ̀ ti rí wòlíì bàbá tó jẹ́ pé orí Facebook la lọ dúró sí bí mo ṣe ń jẹ́ pé mi ń sìn yìí tí mo ń lọ church ẹ̀ tí máa láàrin rẹ̀ akàn tó ti rí i pé ẹni yóò dàbò change wà lọ́wọ́ ẹ̀ akàn lọ sórí Facebook ni akàn lọ orí Facebook ni akàn wo mutual friend awo mutual friend mi àwa lọ wọ àwọn fọ́tò pé lè wà nínú fọ́tò àwòrúkọ akàndá ni ọlọ́rẹ̀ kan tó ń jẹ́ báyìí ẹ wo film trick èèyàn á gbé jẹ ní èèyàn wa máa ka. Jésù gẹ́gẹ́ ti sọ kó tó kú ó ní kì í ṣe gbogbo ẹ tí ó ń pè mí ní Olúwa ní àgbàlá bí kò sí ẹ tó ń ṣe fẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run ó ní dẹ́rẹ́ tí ayé bá ń lọ sópin ó ní oríṣi àwọn wòlíì èké ó dìde wọn máa fi orúkọ mi tẹ̀yìn jẹ ó ní ẹ máa sọ́dọ̀ gẹ̀ẹ́sì máa gbàdúrà ó ní ṣùgbọ́n èmi ó dìnnà wọn èmi á sọ pé ẹ kú lọ́dọ̀ mi èyí ní sẹ́ẹ̀sẹ̀ ẹ̀yin èké nìyẹn Jésù kẹ́kẹ́ sọ nù Báíbù ó sọ fúnra ẹ̀ kì í sọ ó ní òun ọ̀kọ́ ìpéjọpọ̀ ènìyàn ó ní tí wọ́n bá fẹ́ gbàdúrà má jẹ́ kí ẹni tó ń bẹnu yàrá ń bí kọ́mọ tó ń ṣe ní bàbá rẹ̀ tọmọ tó ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní yóò ṣe fún ẹni gbangba ó ní wọ́n bá ṣe bí àwọn àgàbàǹgebè ènìyàn wọ́n rò pa torí àtúnwí gbọ́ tiwọn Jésù kẹ̀kẹ́ sọ bẹ́ẹ̀ ó ní tí wọ́n bá ṣe tọrẹ àánú rẹ̀ má jẹ́ kí ọwọ́ ọ̀tún rẹ̀ mọ tí ọwọ́ òsì rẹ̀ ń ṣe ẹ wo bó ṣe sọ kíní yẹn ní sì tẹ bá fẹ́ ṣe tọrẹ ẹlú ègbé fún kámẹ́rà síbi tọrẹ àánú ni ẹ máa wò mí wo ìyáṣẹ́ ti jẹun ẹ ti jẹun ọyẹ gba 5,000 yìí ń sọtọrẹ àánú náà nìyẹn. àwọn tó máa ń ṣe sàrà ní tó máa ń lọ ọ̀dọ̀ àwọn èmi bìlì pé tí n bá lọ program tí mo ní bìlífù tèmi ni pé tí n bá lọ program tí mo ní kí lẹ fẹ́ ṣe mí à ń lọ́ǹchì ni mo fún yín ní 1 million mo kì í ṣe sàrà mo kàn sáfẹ́fẹ́ yẹ ayé ń tèmi ni káyé rí pé mo fún wọn ní nǹkan rí kọ́ mi ọ̀ká pé ọ̀rọ̀ tí n bá fẹ́ ṣe ẹnìkan ò ní mọ̀ nípa ẹ̀ màá ṣe àmì tí mo máa ń ṣe nǹkan fún tí sọ pé ẹ má jẹ́ nǹkan kan mọ̀ ẹ má wọlé ìjẹ́ máa lọ wọ́n máa ń tiẹ̀ jí sòrò. àwọn tó máa ń lọ hara ìyẹn lèmi kà kún ọrẹ. àwọn tó máa ń lọ hara ìsìn lójú orin. abẹ́ẹ̀ rí ni. wọ́n tún gbé fídíò lọ́wọ́. wọ́n á gbé fídíò lọ́wọ́. ẹ ń lọ fáwọn ọmọ là ní ráìsì. ọwọ́ á gbé fídíò lọ́wọ́ ọwọ́ á gbé sẹ́ẹ̀ ti jẹun sára yín le sára ìhòòrò yín bí tẹ́ wá yẹn ó yẹ gba ráìsì ó yẹ gbowó èlé lówédú yìí mọ̀mọ́ gbogbo edu yìí jẹ́ lò 5,000 ó yẹ gba 10,000 ọ̀sà ara rẹ̀ ló ń ṣe yẹn ṣé ọ̀rẹ́ ló ń ṣe yẹn. ṣe kárí ni ni. ọwọ́ ń gbẹ̀rẹ̀ lẹ́ni sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń bójú wọn jẹ́ ẹ̀ ń tó ti bímọ pọ́fàtì Nàìjíríà kò jẹ́ káwọn ẹgbẹ́ jí sòro ẹ ti understand pọ́fàtì ò jí sòro pé ẹ̀ ń kámẹ́rà mi ẹ sáà ti fẹ́ mi lówó. ẹ̀yin lẹ́mọ̀. ẹ wo obìnrin kan tí ó sun apá kì tó ti pé apá ti di rọ́bà tó ń fi ṣe màjíìkì ẹ wo iye pásítọ̀ tó lu obìnrin yẹn nìkan ní Nàìjíríà ṣé ó yẹ káwọn ẹgbẹ́ oyè kí làákà yẹn wọ́n mọ̀ sí ẹ wo olú pásítọ̀ tó lu obìnrin yẹn nìkan wọ́n tó 10 tí wọ́n sàn fi ń pe dẹ́rọ́ èmi ló àmọ́ fi dẹ́rù bà pé mò ń bú pásítọ̀ kan Olúwa sọ pé èmi tó yẹ kọ́ Ọlọ́run fẹ́ràn mi ju pásítọ̀ tí ń dúpẹ́ àdúrà fún mi Ọlọ́run fẹ́ràn mi mọ́ ọ̀rọ̀ òyìnbó ṣé ń tọ́lọ̀ bá mẹ́rin àmọ́ ọ̀rọ̀ òyìnbó so easy ni. àbí lánàá ń bọ́lẹ̀ wà. lánàá mo wà ní bẹ́bàsì ẹni mo tún ti wà ní London City báyìí ní ìsìn a tún ti ń ja erura Ọlọ́run fẹ́ràn mi nù wọ́n tọ́lọ̀ ìwọ wòlíì tó yẹ kó wòlíì mi kò dé kútọ́ nù rí àwọn ń tẹ̀lé àfáà mi ò kò dé Tógò rí ọwọ́ àmọ́ tàrú mi èmi tọ́lọ́run fẹ́ràn jù ọ lọ Ọlọ́run ṣe gbogbo nǹkan fún mi rọrùn bàbá mi tálákà ni ìyá mi tálákà ni mi ní fámìlì kankan tí mo lè sọ pé ẹni tí ó ràn mí lọ́wọ́ rẹ̀ Ọlọ́run tó wá fẹ́ràn tèmi tó gbé mi ga gbogbo ọmọ tí mo bí lọ́mọ Nàìjíríà lóye fún gbogbo wọn wà tí mi lọ́mọ kankan Nàìjíríà tí wọ́n ti pẹ́ tí wọ́n ti kó wọn ọ̀kẹ́ lọ àwọn bíi 5 bẹ Canada ti pẹ́ ti dàgbà síbẹ̀
tí mo mọ́ lọ́wọ́ wọn àwọn ti German àwọn mẹ́fà ni wọn ọkùnrin márùn obìnrin kan wọ́n ti wà ń bẹ̀ tán ti omi ọ̀gbẹ́ Yorùbá wọn mọ́ gbá lójú ni pé tó ọ̀gbọ́n tí ọmọ àlè lọ bẹ́ yà mí mo mọ́ òrílà lójú dọ̀wẹ́lẹ̀ bí kò mo mọ́ wá ọdún méjì ni mo fi mọ́ wá lu ọwọ́ rí gọlọ̀tọ̀ ìyàwó ọmọ àlè yóò bá pọ̀ ní yàrá ìyá ẹ̀ ẹ wọ́n rún nǹkan báyẹn ọwọ́ àmọ́ fún wọ́ọ̀sì mi ìwà àfáà kan wá débè kan ọwọ́ ń bú Barrister ẹ tó ti kú tóun ti wà lọ́dọ̀ Ọlọ́run ó ti wà á tó ń gbàdọ̀ Barrister kọ́ nìkan ó ní òkun ṣàdúrà fara ayé ara ayé ṣàdúrà fọ́rọ̀ ọ̀run pé káyé yẹ wọ́n kiri kan ṣàkọ́ni yẹn lọ kọrùn ó yà wọ́n káwa náà tó padà dábí àwọn káwa náà tó padà dábí àwọn ẹwọ àjọ̀nú ọ̀run ẹwọ màláìkà tọ́lọ́run rẹ wá kó fún ni bá wa sọ̀rọ̀ wọ́n wá dúró ọwọ́ àwọ̀ òfin ìyà ọwọ́ tó ní kó ṣe rúbọ fún bí rúbọ wèrè ọwọ́ à ń jára ìbírú Barrister yẹn ọwọ́ à ń bú Barrister yẹn Barrister tó yẹ pé orin tí ń kọ ọmọ máa bá kẹtí sèyẹn mú lọ́wọ́lọ́wọ́ ni bàbá orin Barrister yẹn ọmọ máa bá kẹtí ṣẹlẹ̀ nínú ayé èèyàn mú lọ́sẹ̀ kan àlùjọ̀nú orin ni Barrister àlùjọ̀nú èèyàn tọ́lọ́run rẹ wá orin ara kọ́ ló ń kọ orin ẹ̀mí ẹlòmíì ń bẹ tó yẹ pé Ọlọ́run ara rẹ wá ní màláìkà orin ni kí wọ́n mọ fi jíṣẹ́ tí mo rẹ́ ẹ̀wọ̀n bàbá rà ẹgẹ́ tí ẹ̀wọ̀n bàbá rà yẹ Ọlọ́run ni pé mo fi orin jíṣẹ́ tí mo rẹ́ Ọlọ́run rẹ Barrister pẹ̀ ló fi orin bá àwọn èèyàn sọ̀rọ̀ ló fi change life wọn wọ́n wá kiri Barrister yẹn mọ́lẹ̀ oṣù rògbòn bí rògbòn wèrè ọwọ́ ń jára láàfáà wèrè ni ẹ́ tí n bá tẹ́mi àti tọ́ ìpínlẹ̀ tó lọ́lọ́ máa pè wá dìde tẹ́mi àti bá déwájú Ọlọ́run mọ̀ gbà fáà yẹn ní etí àgbà léraléra tó ṣe wèrè ni wọ́n ni ìwọ ọmọ tí ò kéwù ju wọ́n yẹn lọ wàhálà Ọlọ́run máa nà báyẹn yóò ní ìwọ orí pé wèrè ni wọ́n wọ́n ti mo fi kéwù ná ẹni tí ò wá kéwù tí ò kàwé tí ò mọ̀ nǹkankan tó já kìkì láì ọwọ́ atún nílà ẹ̀ ìlú àbá àwọn kéwù lọ. ìfẹ̀jẹ̀ wa joyè dàgbòrú. àwọn àjòyè náà lè dàgbòrú ọmọ ẹ̀ dàgbò ẹrú tán pọ̀lì ti finú kan bẹ́ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ sọ tó o bá kú bẹ́ẹ̀ sì mọ bú rẹ̀ lélẹ̀ bàbá bá dìde lọ ẹ wo orú nǹkan báyẹn wọ́n fẹ́ bàtọ́ mọ́ lọ́mọdé o sì láàfọ́ Ọlọ́run ni ẹ àfọ́ Ọlọ́run o sì ń bú ẹni. ẹ wà á pàpèjẹ ẹ bá máa bú ọ̀rọ̀ Barrister tiẹ̀ yẹ ẹ gbà mí bàbá kí ló kẹ Barrister nu àwọn náà ti èrè àsàlátù pé ó ń fáwọn èèyàn ńlẹ̀ kí ni ti Barrister ń bẹ̀ ìwọ tó yẹ kó débẹ̀ ọ̀sàdúrà tó bá tiẹ̀ ní pé oníranṣẹ́ Barrister kó sọ pé ẹ jẹ́ ká kékú làwọn sòfin tó ti kú o síbẹ̀ ọ wá ní àtúbọ̀tẹ́ Barrister náà dàbá yìí sẹ́ni kó ti wọ wìrì ọ yẹ kó bẹ orí bàbá yẹn ohun tó jẹ́ kí ẹni tó yọ microphone lọ́wọ́ mi tó pa ní wáyà yẹn tó ní bàbá èmi ti ń bí bàbá òun lọ yọ o torí inú kìnìyàn ti ń gbé mi inú mo lè ẹ mọ̀ mí náà mo lè fún orin mọ́ lórí ṣe ń fún respect yẹn ìmọ̀ sunkún sì mọ̀ nà. ẹnìkan níbo yóò ti yọ lọ. ọ sá lọ níbi tí wọ́n ti ń dáná lọ́gbàsá lọ́jọ́ bàbá torí bí mo ṣe máa ń wà ní bàbá ìmọ̀ sunkún ìsì mọ̀ fún orin mọ́ lórí ìmọ̀ tó yẹ mo sọ pé bàbá ẹ filẹ̀ ìdẹ̀ mọ̀ sunkún ẹkún tí mo sùn yẹn kò lè jẹ́ kẹ́ gbàálẹ̀ lọ́wọ́ mi. ìwà burúkú ni náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún ìwà burúkú ni náà wọ́n kì Barrister mọ́lẹ̀ ọ járáǹkì ẹni public ayé Ọlọ́run járáǹkì àfa ayé láyé yóò tún já lọ́run. ó jẹ́ ti já. wàláhì tàláhì Ọlọ́run bá tó ní mi tó lẹ́mí mi lọ́dọ̀ yóò járáǹkì àfa yẹn láyé yóò tún járáǹkì àfa yẹn lọ́run. àwọn èèyàn ń bèrè pé bá fa àwọn olórúkọ bẹ́ẹ̀. wọ́n kò dẹ́rù ẹ̀ wò bàbá mi dìbò lónìí sọ ya wèrè ni bàbá dáadáa bàbá ní Sunday mo ní yẹn àfa àwo sọ ọ́n sì èrè ni mo ní bàbá àwọn ọmọ kéwì yẹn mẹ bàbá ní Basiti sọ bẹ́ẹ̀ Basiti ò lè gba máìkì kó gbèsè pè ní ọwọ́ ń bú òkú ọ̀run kéwù wò lẹ́yìn lọ́wọ́ mọ̀ tó ti wá kéwù sí ayé àwọn ṣé kéwù ti fẹ́ yà àwọn èrè Ọlọ́run sọ pé ẹni tó bá ti kú èyọ̀ ń da ẹ̀ fóun ó ti wà lọ́dọ̀ òun gbogbo yóò torí pé ibi tó wà yàwá náà ń bọ̀ ń bẹ̀ kò sí agbára tí yẹn lè ní láyé kò sóògùn tó lè ní àkùnjọ kàrà rẹ̀ bàbá mi lóògùn bí sẹ̀pọ̀nà ó ti kú ti pẹ́ mo ń dọ̀kan máa bẹ̀ bá mi pé bàbá mi sẹ́kù èèyàn ò ní májíìkì ní agbára yẹn tó bàbá ẹ̀ ń dàkọ̀ bàbá láìsí ẹ̀dùn náà bàbá tí bàbá mi ń dàkọ̀ yẹn wọ́n lóògùn bí sẹ̀pọ̀nà ni wọ́n sì kú wọ́n á bí bàbá mi pé bàbá mi sẹ̀ kankan mọ́dẹ́kẹ́njọ́ kan ó ń kọjá lọ bàbá mi wọ́n mutí ó wà mẹ́mu ti mẹ́mu yó Ọlọ́run rí mi pẹ̀lú ó ti dòkú èèyàn parọ́ mọ́kù ó wá kọsẹ̀ lára igi yẹn ẹ bí ẹni ara mọ́dẹ́kẹ́ ní ma mẹ́bẹ̀ lálápàtà wọ́n ń pè bẹ́ẹ̀ ní alápàtà bẹ́ẹ̀ nílé wá wà lẹ́yìn mọ́dẹ́kẹ́ bàbá mi wá kọsẹ̀ lára igi yẹn mo tẹ̀lé dáàdì mi lẹ́yìn mo lọ fi ẹjọ́ ọ̀gá mi sùn wọ́n pé kò tètè fún mi ní déètì freedom mi bàbá mi wá ní gbẹ́nu ẹ sọ̀hún ọ̀rẹ́ mi lọ̀gá rẹ̀ ń bá sọ̀rọ̀ wọ́n wá ń bọ̀ àjọ wọnú lébọ̀ mo lálejò ń béèrè ó wá fẹsẹ̀ kọ́ lára igi yẹn ó wá ní ẹsẹ̀ yẹn wá sẹ́jẹ̀ ó ní wọ́n yìí ó dẹ̀ rí pé mò ń bọ̀ ó lè yà lọ́nà fún mi mo dẹ̀ kọsẹ̀ lára ẹ̀ ọkẹ́ gbé alábàárà ni ó ní kí n tó padà dé torí mò ń padà ń bọ̀ wá mẹ́mu kí wọ́n kì í kò ti wọ́wé igi wọ́wé bàbá ẹ̀rù bọ̀ mi mo ní bàbá mi ẹ̀ẹ́dẹ̀ kúnjọ kan Ọlọ́run kú so ẹ̀ kú Ọlọ́run kú àmọ́ ní mo gbàgbọ́ Ọlọ́run wa nígbà tó ti jẹ́ pé ẹ̀ kú torí bàbá mi lóògùn débi pé kò ẹ̀ kó kú bàbá mi wá kú èmi wá gbàgbọ́ Ọlọ́run nìkan lọ́ba tó lo gbogbo òun lọ́lẹ̀ mi lọ́dọ̀ òun ló lè nǹkan tó lè ṣe nǹkan wọ́n àfáà kí wọ́n ṣe rògbòn bíi ti wèrè bíi tòbúkọ ọwọ́ à ń sọ wàrà bàbá mi bó ṣe le tó burú tó lóògùn tó yẹ èyí tó yẹ kí n bu bó torí mo mọ̀ kó ti kú ó ti wà lọ́dọ̀ Ọlọ́run
òun rí mi bọ́lọ̀ bí wọ́n sọ kókò máa ń rí ẹ̀ èmi ò lè yóò mọ bẹ́ẹ̀ lọ́hùn fún mi ni torí gbogbo ohun tó bọ́ bá ṣẹ̀ lọ́dún nísìn ọlọ́run ti mọ bá pò òun náà tó mọ bẹ́ẹ̀ lọ́hùn fẹ́ mi pé ọlọ́run bá mi ṣàforíjì fọmọ mi tí mo bí yẹn tọ́jú ọmọ mi tó bá ń tọ́jú ọmọ mi bá ń dààbò rẹ bò wá kí bàbá Fádèyí kí yín o olóró bàbá Fádèyí náà Fádèyí wálé Fádèyí wálé ọmọ Fádèyí wálé ọmọ Fádèyí eégún magají ọwọ́ kí barista yẹn mọ́lẹ̀ òun bu kọ́ kó ṣe bẹ́ẹ̀ rárá náà orin tó tẹ̀ wá ń kọ orin yẹn ò bá nǹkan tó ń ṣẹlẹ̀ kò bá nǹkan tí ń ṣẹlẹ̀ mẹ́yẹn mú orin tó fi ń kí àwọn ọmọ Ìkòròdú ọmọlọ́mọ wa lórí igi lóge iye wa jọ̀wọ́ bá wa ṣe àwọn kan ní Ìkòròdú ló máa fi ń kí ìtumọ̀ ọmọlọ́mọ wà lórí igi lókè yẹn òun ní pé ọmọlọ́mọ wà ní ìṣòro Ọlọ́run bọ̀ wá ṣe o mọ́jọ jábọ́ o ẹni tó bá wà lókè barista fún yẹn kì í jọ bá mi ṣe pé Ọlọ́run ṣàánú mi bá mi ṣe Ọlọ́run sọ pé Ọlọ́run wa sọ fún barista pé ọmọ tẹ dèmórí igi yẹn yọ lẹ́yìn o ẹ tẹ ti wo bàbá ẹ mọ̀ pé ti wo ṣé bàbá yẹn ti yà wèrè gbogbo ayé ló wò ọwọ́ ní ìwọ sọ pé ọmọlọ́mọ tẹ dèmórí igi lókè yẹn yọ lẹ́yìn o ó ní sọ lẹ́yìn sí àbí ọ̀lẹ́yìn abẹ́rẹ́ pàpà so wọ́n bí wà fáà yẹn kọ́ sọ fún barista bẹ́ẹ̀ mélòó lára ẹ barista tọ́lọ́run rẹ wáyé láti wá forí train wa láti wá forí lẹ́ẹ̀ni wa ká mọ̀ nǹkan tí ń lọ ó ti wà látàyé ajíwèrè wo tí bírú àti barista fi ń kọrin tó ti wà bàbá tó ti kábíyèsí ọlọ́ọ̀bà tó lẹ́mí. nínú gbogbo olórin barista ló dẹ̀ fara mọ́ Islam òun ló jẹ́ gbogbo àwọn tí ò kéwú gan gbogbo àwọn tí ò kéwú. wọ́n torí ti barista wọn lọ kéwú wọ́n gẹ́gẹ́ tó pèrè láàfáà wèrè tó ń gbé tó pèrè professor àfáà ó kéwú tó barista mélòó lára ẹ ẹ tó yẹ kó dé lókun ká ju n'odò tí ẹ bẹ kọ́ lọ́run kẹ́sọ̀ rọ́ṣẹ́ ni Ọlọ́run tí ò ṣe é gbìjà Ọlọ́run tí ò ṣe Ọlọ́run bá tàn tí wọ́n wà fáà ń sọ́n parẹ́ yìí wà lé gbìjà rẹ̀ bọ́lọ̀ bá ṣe gbìjà mo sọ̀rọ̀ ẹ̀ ń jọ yẹn pé tọ́lọ̀ bá ṣe gbìjà bàbá wàláì mo fi Ọlọ́run bá tọ́ lẹ́mí mi lọ́dọ̀ tọ́lọ̀ bá ṣe gbìjà ni tàbí pé Ọlọ́run máa ń ṣe kò ṣe èmi ò sínú ẹ̀ tó yẹ kí n pé mo wà ń bí mo wà yìí bàbá mi ò ní fámìlì kankan àmọ́ pọn mi ta ni àwọn ọmọ gbòó tí wọ́n mọ̀ mi tájọ́ dàgbà wọ́n mọ̀ wọ́n ní bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀kọ́ parọ́ àjọ pọn mi èmi máa ń pọn mi ta kí n tó jẹun ni n lò kó àgbàṣe màá ṣe gítà ṣòkòtò mi mọ yáǹdì àpò fúláwà mo fi lè ọbẹ abẹ́rẹ́ rẹ̀ mo fi ń kówé skul mi sí ti máa ń lọ skul ń pẹ́ dé skul torí pé mo gbọ́dọ̀ pọn mi ta kí n tó lọ bí ìbá pọn mi ta mi lè lọ ṣe ti understand ní fámìlì kankan tí mo lè sọ pé èèyàn kan lélẹ́yìí lẹ́nìkan tí mo lè lọ bá tó lè support mi tí mo fi lè jẹ́ èèyàn Ọlọ́run wá wo pé ṣùgbọ́n gbà mí tí bàbá mi wá sunkún tí wọ́n bá ní ká sanwó skul èlò náà nínú ká san ní ìrìsàn bàbá mi wá sunkún màá ní bàbá mi bọ̀ ẹyẹ irú ìgbésẹ̀ ìlú ayé wòlé wa wáyé á ní òtí ẹ̀yẹ òun náà àwọn ọmọ olówó ń gbà yẹn àwọn ọmọ tó ń dọ́mọ olówó ń lu àwọn múra akọ wọlé ni Ọlọ́run ọ̀rọ̀ tí mò ń sọ ìtì bá fi ń parọ́ kó béèrè lọ́wọ́ mi máa rọ gàrí sínú láìlọ́ọ̀nù máa bu omi sí máa wá da ẹ̀pà sí máa wá fún pọ̀ máa jù sí àpò ìyá bàbá mi yóò bá fi sáko láàárọ̀ kùtùkùtù kí n tó dé skul gàrí yẹn ó ti rọ̀ mọ́ ẹ̀pà níwọ̀n máa ń kọ òwe lọ ìrà máa fún jẹ ní sọ fẹ́ẹ́ nìkan kọ́ oúnjẹ tí mo jẹ́ ń lélẹ́lẹ́ ìgbà tó yá mo lọ wá bìkan tí mo ń kó igi mo lọ rú igi lóko mo wá ń ṣe ẹ̀ta mo kó nígbà sọ fún bàbá mi pé kó bá mi ta kí n tó ti skul dé ẹsùn ní bàbá nílùú wa kò sí omi bàbá yẹn wà nẹ́mọ̀ náà àsìkò ẹ̀rùn báyìí kí àìrò mi pọ́n bẹ́ẹ̀ àmọ́ gbẹ́dọ̀ ni màá wá lọ gbẹ́ odò màá mọ pọ́n mi yẹn ta. a máa dé sun. ẹ wá bọ́lọ́run ṣe mí lẹ́nìí kí lè yẹn tọ́lọ́run ṣe fún yẹn tọ́lọ́run ṣe fún mi kò sí nǹkan ọ̀hún láyé kò sí nǹkan tọ́lọ́run ṣe fún yẹn tọ́lọ́run ṣe fún mi ó fún mi láwọn ọmọ tó dáa àwọn ọmọ tó rí wọn pé bàbá tẹ bá rà àwọn mi èmi ọ̀kà ìwé ṣùgbọ́n táwọn máa ń sọ ìbò níbi tó wà ní Canada ń sè àwọn tó wà ní German tó máa ń sọ ọ̀rọ̀ tó ń sọ ìbò tó ń sọ German ẹ mọ̀ pé sáwọn ọmọ Sunday lè sa ọmọ mi kan Bísọ́lá ó lọ sí program kan l'Abuja ó ti wà Canada sí òun lọ gba ní Adeleke University ọmọ yẹn lọ gbọ òun lọ mọ̀wé jù ń bẹ̀ wọ́n wá lọ sí program kan lẹ́ǹtì l'Abuja ọmọ yẹn wá gbé first Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n á ń do fẹ̀ fáṣí gọ́fúnà sùn ó wá ń bi pé dádì ẹ̀ ń kọ́ ó lọ́mọ Sunday Igboho lòun Arẹ́gbẹ́ ní kò lè jẹ́ Igboho ló bí ẹ̀ àní bàbá rẹ̀ ó ní Sunday Igboho ló bí oníṣègùn ara ètò ọmọ tó ń ṣe tó kíkàkiri yẹn mo fọlọ́ ń bura Bísọ́lá ni ọlọ́kọ̀ wojú gómìnà àbíkọ́ wọn gbà lójú ni bàbá òun lọ sọ pé ṣètò àbúrò bukú gómìnà lè Arẹ́gbẹ́ wá ń wo Arẹ́gbẹ́ fún lẹ́bùn pé bàbá rẹ̀ ọ̀tá mi ni PDP bàbá rẹ̀ ṣe APC lè mí ṣe olóòtú àbúṣe rẹ̀ mi bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ dáadé àwọn òjì sòrò ó ní mo bá sọ̀rọ̀ kó ṣe tèmi ó wọ ọmọ mi ó fún lẹ́bùn ẹ̀wẹ̀ mi tí bàbá mi bá lọ lọ bàbá bẹ́ẹ̀ pòfẹ́sọ̀ lèmi ní ọba jẹ́ torí ìráyè kàwé bàbá mi ò ní kọ́bọ̀ tí ó fi tọ́ mi ń wè nígbà mo parí primary mo fi agídí parí primary 6 ni agídí ni mo fi parí primary 6 ẹ ti understand Ọlọ́run wa dá barista ní ẹni tí ọmọ bàbá mi gbọ́ barista dákú kò sóni barista kan tí bàbá mi ọmọ ẹ wúrọ̀ àwọn bàbá tó ń kọrin barista bàbá mi ò rí ìbábàrí ọ̀kàrẹ̀ bàrí. wo àpẹ tàbá ti débẹ̀ ní postcode bẹ̀ lọ́wọ́ ni. barista ni wọ́n wá kí wọlé lọ́wọ́ ń járáǹkì ẹ̀ Ọlọ́run járáǹkì àfáà. mi ní postcode bẹ̀ lọ́wọ́ tàbá débẹ̀ lẹ́ni ẹ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀.